Ẹ káàsán gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi ní ilẹ̀ Yorùbá káàkiri, gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá, ẹ̀yin tẹ́ fẹ́ ìran Yorùbá fún re, gbogbo ẹ̀yin má jẹ́ ó bàjẹ́ ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin kó dá ilẹ̀ Yorùbá, tẹ́ rí pé ohun tí ìran Yorùbá ń là kọjá lọ́wọ́lọ́wọ́ ohun tó lágbára ni, pé a ti ń gbọ́ pé ọmọ ẹlẹ́ran ń jẹgun, ọmọ aláṣọ ń wà kísà, a ti ń gbọ́ pọ́mọ onílé ti dọmọ tó ń sùn ta. Lákọ̀ọ́kọ́ kí tó máa bọ́rọ̀ mi bọ̀ torí ẹ̀yin àgbà Yorùbá lẹ sọ pé ẹni tó bá lọ ló bá kú. Màmá mi Eunice Adélẹ́yẹ á dára fún yín, ojú òní tì yín. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba mi Èdùmàrè tí ń dirí ẹwà fákòókò kò ní jẹ́ káṣọ yìí yóò fàya lórúkọ Jésù Olùgbàlà. Kí kọ́kọ́ kí gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi lórúkọ Ọlọ́run ọba tó dá èmi àti ẹ̀yin, Ọlọ́run tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́, ọba tó wí bẹ́ẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀, ọba tó dá gbogbo àgbáyé, tó dá ara rẹ̀ tí ò sẹ́nikẹ́ni tó lè dá, ọba tó ní agbára, tó ní àṣẹ lórí ohun kankan. Òun ní agbára, òun ní ìmọ̀, òun lọ́gbọ́n, òun lóye, òun lọ́ba tó wí bẹ́ẹ̀ tí ń sì wí bẹ́ẹ̀. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè àrólé Awólọ́wọ̀, bàbá tó dúró pé ìran Yorùbá gbẹ́dọ̀ bọ́ kúrò nínú ìgbèkùn. Mo kí ọmọ ọlọ́dún àná olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, Aníyì Káyé of Yorùbá land, májè ó bàjẹ́ of Yorùbá land, ààrẹ akọni ọmọ of all the Yorùbás both home and abroad, pé àṣeyí ṣàmọ́dún, ẹ ti ṣọdún èyí, ẹ ó tún ṣe ẹ̀mí nínú ara líle, nínú ìfọ̀kànbalẹ̀. Ọmọ Yorùbá, mo kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá, mo kí gbogbo abiyamọ tí gbọ́gbé ọmọ ẹ̀ kó má ta tí wéré. Àwọn abiyamọ kan wà tán gbọ́gbé ọmọ wọn kò kàn wọ́n. Mo kí gbogbo yín pátápátá, mo kí ẹ̀yin bàbá tí jẹ́ pé làálàá kòókòó jàǹjàǹ la fi ń rìn. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pè mí pé bàbá Èkìtì láti bí ọjọ́ mẹ́ta àrí ẹ, I lost somebody that's so special to my life. Eré ẹ̀ náà ni mo ṣe sá kiri. Àwọn mẹ́sẹ̀jì kan tí mo gbọ́ ni mo jẹ́ kí n dúró. Ẹ rí i pé mọ́tò ń kọjá lẹ́gbẹ̀ẹ́ mi, mo yà kó lójú ọ̀nà ni kí n tún ṣàlàyé ti tèmi. Yorùbá, lákọ̀ọ́kọ́ náà kí n tó máa lọ, kí n tó máa bọ́rọ̀ mi bọ̀. Ẹ̀yin bàbá wa tẹ́ wà ní London, ẹ̀yin ìyá wa tẹ́ wà ní London, àtẹ̀yin brother wa tẹ́ wà ní London. Tomorrow, ẹ jẹ́ kó jẹ́ special day fún ìran Yorùbá. Mo fi yọ́nà Ọlọ́run bẹ̀ yín. Èmi náà ń bá wá sí London. Táyà mọ́tò mi lójò lọ́nà. Ẹ má bí lẹ́ mọ̀ pé London ṣe nǹkan téèyàn lè kú gìrì wá. But mo mọ̀ pé ẹ̀yin ojúlówó ọmọ tó ṣe é fi yangàn, ẹ̀yin abiyamọ tòótọ́, ẹ̀yin bàbá dáadáa, ẹ wà nílùú London, ẹ wà lágbègbè ìlú London, ẹ̀yin tẹ́ wà ní Ireland, all the European, Italy ní Germany ní, lágbára Ọlọ́run ẹ̀ ní wówó tìtẹ́ máa fi ra ticket. That Yoruba rally tomorrow, I want you to be part of it. Ó máa ṣiṣẹ́ tó lápẹẹrẹ nínú tá a gbé dání. Ó máa ṣiṣẹ́ tó lápẹẹrẹ nínú ìjàngbara that we need our freedom. Ó máa ní àpẹẹrẹ tó dára. Ó máa ní àpẹẹrẹ tó dára. Àwọn bàbá wa àtàwọn ìyá wa kan sọ wípé they want to go and submit our case to the British Parliament. Ṣé mọ̀ pé orísun ìyà tí Yorùbá ń jẹ lénìí, àwọn ní the genesis of the problem, from àwọn ní genesis, àwọn ní Exodus tó fi dé Revelation. Wọ́n náà dẹ̀ claim látijọ́ ìpé gbogbo awareness tá à ń ṣe, gbogbo ariwo tá à ń pa pé we want to leave Nigeria, pé wọ́n láwọn ò gbọ́. So they have prepared letter, they want to go and submit to them tomorrow, and we must go there with a big cloud. Please, I want you to be part of them. Ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀bẹ̀ gbogbo ojúlówó ọmọ Yorùbá tó wà ní London. Ẹ fọjọ́ kan yẹn lẹ̀ fún ìran Yorùbá. Mo dẹ̀ fẹ́ ká ẹ mọ̀ bí òwe àwọn bàbá wa ní pé ẹyẹ bà lókùn, tára ò bá ti rọ okùn, ara ò ní rọ ẹdìyẹ o. Ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ ìtumọ̀ ẹ̀. Okùn rèé, tẹ́yẹ bá bà lé lórí tókùn yẹn bá ń jì báyìí lọ, tó ń jì báyìí lọ, ẹyẹ ò lè gbádùn orí igi, òun máa bọ́lẹ̀ ní àbí kó fò lọ. Ṣùgbọ́n táyẹ bá bà lókùn tókùn bá dúró gbọ́n báyìí, ẹyẹ á lè dúró lórí ẹ̀. Bí ara ò bá tu àwa tó wà nílé, ẹ̀yin tẹ́ wà lájọ ara ò lè tu ẹ̀yin náà. Èpè kọ́ ẹ mọ̀ kẹ́ tó sanwó bíìlì ibi tẹ́ wà.
ẹ̀dẹ̀ máa gbọ́ tàwọn tó wà nílé torí pé mo mọ̀ pé ẹ fẹ́ kí ìran yín ó kú la fi pè yín ní ojúlówó ọmọlúàbí torí wọn mọ̀ ẹ̀yin lẹ́jẹ̀ lára ẹ̀yin ní tó pè ní ọmọlúàbí lára ẹ̀yin òrùlù bámúbámú ni mo yó mi ò mọ̀ pé bí ń pọmọ ẹlòmíì ẹ mọ̀ pé tí ò bá ti rọrùn fáwọn ará tó wà nílé ń bíbà yà wá tá wà ń lé ẹ̀yin tẹ́ wà lájò àti nísìmí wàhálà ni ẹni tó kú fún mi yẹn ò lè mímọ̀ gẹ́gẹ́ bí ìyá mo wọ secondary school fọntẹ́rì kí n tó mọ̀ pé ẹ̀gbọ́n ló jẹ́ fún mi kékeré ló ti mú mi gẹ́gẹ́ bí ọmọ òun ló tọ́ mi dàgbà tí n ti máa kó nílùú ọ̀dọ̀ mi òun ló mú mi lọ sékòó nígbà tó kú yìí mo sáré kú mú tọ̀tún ó yìí yọ sí tòsí lọ́wọ́ pé káṣíìrí ó mọ̀ tú torí pé ilé ò dáa ni ṣùgbọ́n táwa tá a wà nílé bá ń gbégbé ayé ìrọ̀rùn ẹ̀yin tó wà nílùú òyìnbó á lè ní ìfọ̀kànbalẹ̀ láti máa jẹ ayé yín ní ìrọ̀rùn ní èmi fi ń pè gbogbo ọmọ Yorùbá ojúlówó ọmọ Yorùbá tó wà ní London tomorrow October 12 Yorùbá rally ní London mo fi yọ́nú Ọlọ́run bẹ̀yìn ohun tó wà lára mi kò tí ì yẹ kí n jáde síta bọ̀tí tí ọjọ́ òní àtọ̀lá bá ti lọ ó lọ náà nìyẹn ohun tí mò ń lé kiri kò tí ì yẹ kí n jáde síta ẹ má ìpè mí ẹjọ́ kò tí ì yẹ kí n jáde síta tó wà lára mi ṣùgbọ́n ọjọ́ ọ̀la mo rí wípé ọjọ́ tó yẹ kó lé àpẹẹrẹ nínú ayé Yorùbá ni ọjọ́ ọ̀la tó lọ́lọ́dọ̀dùmọ̀rẹ̀ máa máàkì yes sí ọ̀rọ̀ wa ni àwọn tẹ́láwọn ò gbọ́ àwọn bàbá wa fẹ́ kọ́ gbọ́ lọ́la they want to present our case to the British Parliament tomorrow that is why táwọn ará London fi organize rally let me call that is why tí àwọn ọmọ ojúlówó ọmọ Yorùbá ní Europe fi organize rally máa sà if you have opportunity maybe Canada America lẹ́wà ní tẹ́ bá lọ opportunity for the Yoruba sake alẹ́ ẹ̀ ní wọ́wọ́ tì ẹ jẹ́ ká gbọ́ ìyà ń jẹ àwa tó wà ń lé kí nǹkan ṣẹlẹ̀ kí àwa tó wà ń lé ká máa wò pé Ọlọ́run ibo ni mo fẹ́ sá sí tó bá tún ní nǹkan tó fẹ́ tà gan ẹni tó fẹ́ lọ gbé bá ní kò sówó lọ́wọ́ mi ṣèbí láyé àtijọ́ a máa rí èèyàn tó ń pé tí n bá ṣe tí n fẹ́ ṣe tán màá lọ rà mí ilé tó wà lọ́wọ́ ẹ̀ á lọ gbé tàkásí rí èèbò ẹni tó fẹ́ lọ tajà fún gan sì ń fọwọ́ lú ìwọ́ ni pé kò sí nǹkan kan London rally yẹn ó wà special fún àwọn ọmọ Yorùbá London rally yẹn ló máa jẹ́ agogo tí ó la ojú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sọ pé wọn ò gbọ́ lóòótọ́ wọn ní Tinubu wà ní London ẹgbẹ̀rún Tinubu ò lè forún kún ọmọ Yorùbá tó wà ní London bó ṣe forún kún àwọn judiciary nígbà tán ṣe tán wà ní parliament wọn ní Nàìjíríà wọn bíbà yìí àṣàṣì Tinubu ọ̀gbẹ́dọ̀ ọ̀rọ̀ yìí wọ́n ló wà ní London try to stop them but I know Ọlọ́run tó dá ayé àti ọ̀run wà pẹ̀lú yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó wà ní London mo mọ̀ erùpẹ̀ ilẹ̀ lásán ní Tinubu kò lè lágbára tó ẹni tó láyé àti ọ̀run ẹ má jẹ́ kí àṣàṣì Tinubu ọmọ náà yín ẹ jáde lọ́pọ̀lọpọ̀ ní ọ̀la on the 12 October 12 London rally to present the Yoruba case sí ọ̀wọ́ lọ sọ́dọ̀ àwọn tó kó ìran Yorùbá sínú ìgbèkùn that they claim that they don't know anything about it. ṣé rí àwọn àgbààgbà Yorùbá kan tó dáwọ́ tó ń pè àwọn èèyàn tó ń pè Kóìkì ṣé táìmù tó yẹ kí Yorùbá lọ sí pálámẹ́ǹtì rèé nígbà tí Tinubu wà ń bẹ̀ yìí nígbà tọ́mọ Yorùbá wà ń bẹ̀ yìí mo ti máa ń sọ tipẹ́tipẹ́ pé the majority those people call themselves a Yoruba leader ìkà ni wọ́n apanilẹ́kọ̀ọ́jayé ni wọ́n they know what is going on torí pé wọ́n jẹ ní jíde màdàrú ni ẹ má jágbọ́ títí wọn. àwọn ló lùlù lánàá ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ kábìlẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì epo wọn ń fowó rà á aṣọ wọn ń fowó rà á kò sí nǹkan tó fowó rà ní títí wọn. NNPC ń tepo ní
875 à ń pariwo bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lénìí àná wọ́n ti increase sí 1025 naira àwọn ilé epo tó wà ń ta èyí tó ta tẹ̀ ní 1300 ó ní 1400 wà ó ní 1500 wà àwọn òdẹ fowó rà tẹ́ bá wo fídíò tí mo show lórí YouTube mi ní àná that is one of the constituency ṣé mo gba òyìnbó yẹn MOB Senate leaders òjò ló gbà àgbàrá abẹ ló kó ọ̀nà lọ wọ́n dẹ̀ ń pe àwọn ará abẹ yẹn kẹ́ wá vote ìkan nínú wọn pè mí pé election tó kọjá yìí nígbà tó dé ọ́fíìsì wọn wà kọ́kọ́ present voters card yẹn kẹ́ tó mọ̀ bí ó dìbò àbí ó dìbò MOB dẹ̀ ń gba 500 million naira for constituency allowance ní Abuja that not do anything. This is time for us to go. Asiko rẹ̀ fún ìran Yorùbá láti dìde fún òmìnira wa. Asiko rẹ̀ àwọn bàbá wa ní pé ara ẹ̀yin ni ìjà wà. Lèmi fi sọ fún yín pé that London rally ó wà most important nínú ìrìn àjò tá a rìn yìí torí àwọn olórí burúkú London yẹn àwọn British yẹn ló so wá papọ̀ tẹ́gbà kádàrá wa lọ́wọ́ wa tẹ́gbẹ́ fáwọn Fúlàní. Let me show you one thing. The majority of those people call themselves a leader, a politician in Yoruba land, know everything. But torí pé àwọn rí jẹ ní dìmọ̀dàrú. Ká lè mọ̀ pé èrú ògo Yorùbá làwọn ará bíbà yìí jẹ. Ẹni tó tẹ̀sí kíní sí mi. House of Representatives. We have 360 House of Representatives ní rep. Àwọn ọmọ Igbo nìkan wọ́n mú 98 out of 360. Igbo nìkan mú 98. The Yorubas 71. Ṣé ń gbọ́? The Yoruba 71. The North, the Fulanis, àwọn nìkan kó 191. Yoruba mú 71. Igbo mú 98. Ṣẹ́ndé, the North 191 local government. Ó pọ̀ mí bàbí yẹpẹ̀. Ká má wọ́n sọ wípé àwọn North tó dominate everything, they contribute nothing. Pé okay lára ń ta jèrè ní North wa rèé àmúwá sí federal government, they contribute nothing. It is between the Yoruba and the Igbo that contribute money. Tàbí rọ̀nù Yoruba, but if the Fulani take the largest one. Ṣé tabari kan mi ta lè fi qualify largest. House of Rep. Yoruba have 71. Ṣé ń gbọ́ mi? Both Lagos State, Ekiti State, Ogun State, Ondo State, Oyo State, Osun State contribute. They take 71 out of 360. The Fulani 119. Ẹ wá ní ké ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀rẹ̀ kábídẹ̀ kẹsí di ọmọ ẹlòmíràn. In democracy, they say the majority carry the vote. Local government. Local government. Nigeria have 774 local government. 774 local government. Not have 19 states. When the Yoruba, Igbo, and South have 17 states. Moshe Kwire, out of 17 states, Mumbo, mi ò tí dé o. Out of 70 states, so àwọn North
the North, the Fulanis, the Hausa people that contribute nothing for the development of Nigeria, the 418 country, the Bororo country, the Bantry country, the 90 states in the North, out of 774 local government, and when they come 419 local government. Kano control 44 local government. Nígbàtí Lagos State control 20 local government. Out of 774 local government, North alone take 490 local government. Nígbà tó jẹ́ pé Yoruba, Igbo, South take 357 local government. We are in problem. We are in problem. Gbogbo yín lẹ mọ̀ iye táwọn senator Ọ̀yọ́ ṣe. Ẹ mọ̀ iye senator ta ní Nàìjíríà. Ẹ mọ̀ iye tó belong sí Yorùbá. Mẹ́ta l'Ékòó, mẹ́ta l'Ògùn ó di mẹ́fà. Mẹ́ta l'Oǹdó ó di mélòó? Ó di mẹ́sàn-án. Mẹ́ta l'Ọ̀ṣun ó di méjìlá. Mẹ́ta l'Èkìtì ó di márùndógún. Mẹ́ta again ló ṣé mo ti dárúkọ Oǹdó. We carry 18 local government. Yes. 3 times 6. Èló ló máa jẹ́ yẹ ẹ̀yin tẹ́ mọ̀ mathematics. Kẹwàá yọ kò nínú 96. 96 local government. And 96 Senate. In democracy, ìlú tán lù fún wa ní pé majority carry the vote. We are in big problem. We are in big problem. Tí Tinubu bá lọ sí London, kò lè lágbára títí kò lágbára tó Ọlọ́run. Ọlọ́run máa mú lọ́jọ́ kan. And this is the time. Àwọn àgbà ìgbàanì jẹ́ kó di mímọ̀ fún wa pé ohun ènìyàn lóhùn Ọlọ́run. Táwa bá kígbe pé Olúwa tú àkókò. We need our freedom. We can't continue like this. Mo fẹ́ ṣòkú ìyá mi kó mú tọ̀ tó ti sásí tòsí. Ohun tí àwọn kan ṣe ní ìrọ̀rùn. Mo ń bá ìyá mi kan sọ̀rọ̀ lánàá. Inú mi dùn ìyá yẹn wà lórí bíbá yìí. You will see them. Wọ́n á ná owó ẹyọ mọ́. Bẹ́ẹ̀lì náà ń gbélé àwọn olórí. Nígbà tí ènìyàn kan bá wà ní pàtí tó dẹ̀ ná bíi 3 million, bíi 5 million. Bọ́ndù náà ń gbélé wọn lórí. Bọ́ndù. Tẹ́bá dẹ̀ déta ẹ̀ ní rí company kankan tán ní. Ọrọ̀ ajé Yorùbá náà ti ń ṣọ̀ṣọ́. Àwa tá dẹ̀ lọ̀ṣọ́. We are suffering. We are doing what? Suffering. This is time for us to say enough is enough. Asiko rẹ̀ láti dìde fún òmìnira wa. Ohun rere kan ò lè jáde nínú Nàìjíríà fún ìran Yorùbá. Ẹ ti rí bí mo ṣe jáde síta. Out of 774 local government. 774 local government. The Fulani alone control one. Alábàjọ tó fi wùwà bí 419. They take 419 local government. 419 local government. When the Yoruba, Igbo, South, Ijo, they take 357 local government. Yoruba dẹ̀ wí pínre láàre ìkan ò gbẹ́dọ̀ jù kan nílé Ọlálọ́mí bí kan bá jù kan nílé Ọlálọ́mí ogun ní ń dálẹ̀ nílé bàbá wọn kí ló dé tí Yorùbá dádákẹ́ táwọn àgbà kan sọ wípé ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì. Tinubu is among of the problem that we have in Yoruba land. It's a master planning. Gbogbo àwọn tó di majority àwọn tó di governor lẹ́ni ọmọ Tinubu ni wọ́n throughout the Yoruba state. That is why you see them. Ló fi rọ̀ wọ́n lọ́rùn láti dá ojú. They are wicked. Nígbà tẹ́ni yẹn bá ń gba almost 500 million per month or 3 months as a constituency allowance. Tójò kékeré rọ̀. Tó dẹ̀ gbé gbogbo ọ̀nà wọn lọ.
àdúgbò yìí àwọn tó wà ní àdúgbò yẹn tí mo sọ yìí they are more than 25,000 people. Gbogbo wọn bí ìgbà tẹ́nìyàn bá wà nínú ẹ̀wọ̀n ni. Ẹni tó ń ṣojú wọn Fatoba àti MOB Ọpẹ́yẹmí Emakele Ọpẹ́yẹmí Bámidélé Senate leader. Wọ́n dẹ̀ they live a big in Abuja. Tọ́ba kò l'Abuja tọ́ba bọ̀ wọn àwọn Èkìtì Èkó ní Banana Estate. Tọ́ba tó bá fẹ́ ṣe election ilé wọn tó wà l'Èkìtì mi báyìí wọ́n á wá ní ká wá bá wọn kún ká bá wọn fílẹ̀ bí ejò tí ń gbé bẹ́ẹ̀ kán lè lé ejò yẹn síta wọ́n á tún wá gẹ́gẹ́ bí ojúlówó ọmọ. They are all fake. We need our nation. Don't expect any good thing under Nigeria. Torí pé the foundation of Nigeria 419 ní scam ní. From Iléṣà tó Èkìtì tó Oǹdó wọ́n wá góòlù wa bó ṣe wù wọ́n ní. Kí lẹ rò pé wọ́n ṣe dá ojúlé Ìbàràpá àti Òkè Ògùn góòdì tó wà ńbẹ̀ ni. Ṣé wọ́n ní wọn mọ̀ ni? Majority àwọn tẹ́ ń wò gẹ́gẹ́ bí olóṣèlú yẹn wọ́n lọ́wọ́ ńbẹ̀. Gbogbo wọn náà lọ́wọ́ ńbẹ̀ bí ilẹ̀ Yorùbá ṣe dà lénìí. Olẹ́bìrì dábàdé ènìyàn kan tó dìde tó ń la ọmọ Yorùbá lójú. They turn into enemy. Àsìkò rèé láti dìde fún òmìnira wa. Mo ń kọjá ní ìlú kan lánàá tó bá jẹ́ pé mo lórí ọ̀fẹ́ láti gbé mọ́tò rìn káàkiri ní orí ọ̀kadà tí mo wà wọ́n wá ń kó àwọn ìyá yẹn jọ orí ọ̀kadà mo ti sọ fún ìyá yẹn pé àwọn tó ń fìyà jẹ àwọn ọmọ yín ló tún wá kó yín jọ ń bíbẹ̀ tẹ́ bá ṣe méjì tán sí wọ́n wá fún yín ní 1,000 ike ráìsì kan tẹ́ bá tún jẹ́ tẹ̀ tó wá wọnú inú ìyà. Ìyá yẹn wá ní kí ni solution mo ní ẹjẹ́ agbára wa bẹ́ẹ̀ ṣe darúgbó tó bá dé pé ìlú tó wà òkè ni ó lóye tẹ́yẹ kan máa fún yín gẹ́gẹ́ bí àgbàlagbà kẹ́ máa fi jẹun títí ọlọ́jọ́ máa fi dé pé àwọn tó yẹ kẹ́ máa fún yín yẹ owó yẹ làwọn kó papọ̀ tán fi ń ṣọ̀ṣọ́ owó yẹ làwọn kó papọ̀ tán fi ń sọra wọn di Ọlọ́run lé wa lórí. Enough is enough. This is time for me and you to say bye-bye to Nigeria. Those people say ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀rẹ̀ káfí dìbò ilẹ̀kẹ̀ sí ti ọmọ ẹlòmíì àjọ ń kẹ́yìn síta ara ẹni kí ẹ gàrà ètè wa ò bu ẹyin wa mọ́ ebi ló pè bẹ́ẹ̀ ẹ mọ̀ pé tí ebi bá pààyàn títí gbogbo ẹran ara èèyàn á máa súnkì ní ibi tó yẹ kó dé kò ní débẹ̀ abẹ́ tí tó pẹ́ dọ́bọ ní Tinubu ọmọ Tinubu ni wọ́n ọmọ Tinubu ìyàrá ara bíbẹ̀ ẹ fi mí lẹ̀ torí Ọlọ́run ẹ̀ ṣáà nípa mi. Ọmọ Tinubu ni wá àwa ni Tinubu blogger gbogbo wa lájọ kẹ́yìn síta báyìí. Níbi tẹ́lẹ́ṣẹ̀ tí ń jìyà olódodo ti pín nínú ẹ̀. Àwa kọ́sọ́ ń gbà yẹn lọ́n pé ọ̀dájú ni Tinubu. Ìwà ọmọlúwàbí kan ò sí lára Tinubu because he belong to the cabal. Ìwọ̀n tara wọn náà mọ̀. Tinubu cannot do ọmọ Yorùbá lóore kan wọ́n ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o Yorùbá dẹ̀ sọ wípé ojú làgbà máa ń yá àgbà ìyanu ojú wa ti wá rí nsìn pé Tinubu did not have any agenda for the Yorubas. Èmi máa sọ pé Buhari ìṣọmọ àlè Buhari have agenda for the Fulani people to dominate our land to become the ownership of our land. But Ọlọ́run ló gbé bàbá Akíntóyè jáde Ọlọ́run ló gbé olóyè Chief Sunday ọmọdé yẹmọ Ìgbòho jáde Ọlọ́run ló gbé àwọn ẹ̀yìn ìyá kan àtẹ̀yìn bàbá kan jáde tó pé no Buhari ìbá succeed because he have agenda for the own people to dominate to become the ownership of our land. He have agenda for the own people. Which type of the agenda that Tinubu have for the people, for the Yoruba people? Nothing. Just go there. I'm a president. Kọ́ dẹ̀ máa lùtò owó tí ìrìnàdé náà wọn ò lè ná ká máa kólẹ̀ dà wọn ọmọ wọn. Ẹ máa rí nítorí Ọlọ́run máa ṣe fún yín. Mi ò dẹ̀ tún wá rí wọn bá wí. It is me and you tí ìyà ń jẹ. Mo ti pẹ́ tí mo ti máa ń sọ pé ayé titi wa náà fi ń tó ayé titi wọn ṣe. Wọ́n wá ń fa ayé titi wọn. Wọ́n fi ń ba ayé titi wa jẹ́. We still following them.
nígbà tẹ́ bá pé odidi sẹ́nẹ́tọ̀ àdúgbò yín pé your excellency ọ̀nà wa ti bàjẹ́ òjò tó rọ̀ yẹn ti kó ọ̀nà wa lọ tó ní what do you want me to do for that consistency yẹn ni o ó dẹ̀ ń gbowó tó jẹ́ pé àwọn ará àdúgbò ló ṣe wà ń dá owó tá máa fi kó òkúta sójú ọ̀nà gbogbo ẹ̀yin gómìnà yẹ ẹ̀ ní kúre ìgbẹ̀yìn yóò lè dáa ọ̀sán yín gan ò lè dáa ká má dúró jọjọ́ alẹ́ yín ẹ wá ìlú níbi tí ẹ fún wọn níná ẹ fún wọn lọ́nà tó ń gbégbé ayé ìnira ẹ tí wá ń lẹ pépà mọ́dọ̀ wọn pé ilé kọ̀ọ̀kan kó máa ṣe 10,000 50,000 ẹni tí ò tí ì mọ tó máa jẹ ọ̀nà owó ọ̀nà gan tán náà fẹ́ ṣe tí ò tí ì mọ bí tó máa rí ọ̀dájú ni wọ́n tẹ́wọ́ wá dé ìlú òyìnbó wọ́n wá dúró gẹ́gẹ́ bí innocent wọn ò ní jẹ́ kankan tẹ́wọ́ wá délé ń bíbẹ̀ wọ́n sọ̀rọ̀ àwọn di ọlọ́run mọ́ wa lórí we the Yoruba that is not our culture Nigeria system Nigeria way of governance is not our culture we need to out of Nigeria àsìkò rẹ̀ láti dìde fún orílẹ̀-èdè wa àsìkò rẹ̀ láti sọ wípé gbogbo àwọn ọmọ kóòtù òjíire gbogbo àwọn ọmọlúàbí èyí tá a ṣe nínú Nàìjíríà ó tó gẹ́ we are going and we say it wọ́n ní ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn wèrè àfáà kan tẹ̀ máa jáde síta àwọn wòlíì àwọn àfáà wèrè àwọn wòlíì elébi bíi Wálé Adé Ọlágúnjú tó pera ìníránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé ntí ọ̀jẹ̀ ní wá kiri àwọn ríran Nigeria by 2023 Nigeria máa wà okay 2024 la wà yìí epo ti tún lọ sókè wàhálà ti tún dédé bá ìlú ntẹ́ máa jẹ̀nà wá wọ́n forúkọ Ọlọ́run gbá wa ní Ọlọ́run ò mú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n forúkọ Ọlọ́run dáyé Yorùbá rú ni because they belong to àwọ̀ ọ̀dájú tẹ́wọ̀n ò bá dájú wọn ò ní rí owó ọ̀dájú ni wọ́n èmi àtẹ̀yìn náà máa kó lẹ́yìn wọn let us start off ká dúró gidigba pé what we need is ọmọlúàbí nation now we need our nation let us join hand together with Baba Prophet Banji Akintoye with Olóyè Chief Sunday Igboho ó tó bá máa gbà kó gbà lọ́wọ́ wa because of our unborn generation àwọn eléyìí bá yé Yorùbá jẹ́ ni ṣé fẹ́ sọ fún mi pé those the Yoruba that call for true federalism Nigeria need true federalism we must restructure this country power wà lọ́wọ́ wọn sí why tó fi ṣe wọ́n fi true federalism àti state police àti restructuring wọ́n fi ń gbà yín ni mo ní lára àwọn bàbá tó wà ńbẹ̀ ni pé ìjẹun àgbà ni it is time for me and you to say bye bye to Nigeria please lẹ́ẹ̀kan sí ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò tẹ́ ẹ wà ní London Ireland Italy France Spain ìlú wo ló tún súnmọ́ Scotland ìlú wo ló tún súnmọ́ London yẹ jọ ẹ dìde torí àwa tá wà ńlé ẹ̀mí ti fẹ́ bọ́ torí àwa tá wà ńlé ẹ̀mí ti fẹ́ bọ́ ẹ̀rí gbogbo àwọn tó pè mí látàárọ̀ òkú tí mo tán wọ́n fẹ́ ṣe ni mo ti sá sókè sá sọ́tún no kò ságbára ntí ò ṣẹlẹ̀ rí gbà tí bàbá mi kú ní 1992 pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti ìrọ̀rùn lèèyàn fi ṣe please it is because of majority àwọn tẹ́ wà ńlé ẹ̀gẹ́ ló ti lé àwọn majority àwọn tẹ́ rí tó ń wọ aṣọ ẹ̀gẹ́ tó ṣe kí ni ẹ tẹ́ bá fi kankan tì wọ́n báyìí ó máa ṣubú that London rally ó máa kó ipa pàtàkì nínú ayé Yorùbá ẹ má dáadáa àwọn ọmọ Yorùbá nìkan tó wà ní London ṣé ló yẹ ká pè ní Yorùbá rally but àwa tá wà ń bí báyìí ó léye tán ta tíkẹ́ẹ̀tì níbo ni mo ti fẹ́ rí ó léye tí mò ń wá tí mi ò tí rí títí kó mọ́tò tó ti bọ́ sí tòsí but ẹ̀yin tẹ́ wà lọ́hùn ẹ lè ṣojú wa ẹ̀yin London lẹ́bẹ̀ lẹ́kọ́kọ́ sí àwa tá wà nílé lójú pé èyí tá gbé nínú Yorùbá nínú Nàìjíríà ó tó gẹ́ pé àwa Yorùbá ìgbé ayé ẹrú là ń gbé nínú Nàìjíríà ẹ̀yin London ẹ lọ lọ́run kọ́kọ́ lò ẹ̀yin tẹ́ wà lágbègbè London lọ kọ́kọ́ lò ẹ̀yin tẹ́ wà labroad Canada America Asia country ẹ̀yin lọ kọ́kọ́ lò pé mo ti sọ dáadáa rí táwa bá lọ sọ́nà oko tí mọ́tò yẹn bá níbi
ibi yẹ̀pẹ̀ tó bá lẹ́bù dáadáa tó bá ń lọ yìn inú wa ò dùn nígbà tí mọ́tò bá débi gbàgàgbàgà tó ṣe wá báyìí inú wa máa dùn we think that is normal kí mọ́tò máa lọ kó máa ṣe báyìí gbìgbìgbì inú wa máa dùn a máa ń jagroba mọ́tò yìí ṣe jagroba dáadáa inú wa máa dùn nínú galloping bí ó ti ṣe gbàgbàgbàgbà inú wa máa dùn nígbà táwa wà lóko we think that is normal thing normal life but nígbà táwa náà jáde síta tí gbogbo ẹ ṣe yọ lọ pé bó ṣe yẹ kọ́ rí lélẹ́yìí ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó lẹ jẹ́ ká mọ̀ wípé ìgbé ayé tá à ń gbé torí ìgbé ayé tá à ń gbé tẹ́lẹ̀ ni pé if you cannot beat them join them kẹjọ máa dàrú lọ lẹ máa gbọ́ tí Yorùbá máa sọ pé nínú ìjọba tó ń bọ̀ yìí kémi ṣáà ti rí ti tèmi ṣe bí àwọn tó ń bá ń bọ̀ lẹ́yìn wa bí wọn ti rí ṣe kí wọ́n ti jayé ọmọ ti tẹ̀mọ́lú kó ti lọ ẹ̀yin lẹ là wá lójú pé that is not a normal life ṣe ló yẹ ká gbé ìgbé ayé rẹ̀ lẹ̀ tí àrọ́mọdọ́mọ wa wọ́n máa fi jèrè ẹ̀ kò yẹ ká gbé ìgbé ayé òní tí àrọ́mọdọ́mọ wa wọ́n máa fi jìyà ẹ̀ lọ́jọ́ ọ̀la the mistake that our forefathers don make ìyá ìlà wa ń jẹ lẹ́ni ẹ má jẹ́ ká tún dogun ogun yẹn lẹ̀ di àwọn ọmọ wa tó ń bọ̀ bàbá kan sọ wípé if you are a billionaire today you think that you are okay pé kó máa rántí wípé lára ogun tó fẹ́ kólẹ̀ di àwọn ọmọ ẹ̀ ó ti di ogun Fúlàní lóṣùká ó ti dì í lé àwọn ọmọ ẹ̀ lórí tó máa gbélé lórí pé ogun tó fi lẹ̀ lé àwọn ọmọ ẹ̀ fún àwọn ọmọ yẹn ogun Fúlàní ò ní jẹ́ ká gbádùn tó bá jọjọ́ la ẹ jẹ́ ká paná Fúlàní now religion war tó fẹ́ dálẹ̀ ńlẹ̀ Yorùbá iṣẹ́ ọwọ́ wọn ni don't allow it let us fight for our freedom tí òmìnira wa bá dé tó ń gbogbo bá tútò tó oníkálukú àmà yìí ẹ̀ please join that rally tomorrow 12 October 2022 London rally fún ìgbédìde àti ògo Yorùbá ni this is time for the Yoruba to say enough for Nigeria enough for this bad country enough for the rukerudu that they called the Yorubas finally all the Yoruba we are now Alagbes beggars they turn every Yoruba to Babiyala torí Ọlọ́run Babiya ẹran mi lọ́wọ́ Babiyala that is what they want when they think succeed it is me and you that we say no to that Fulani agenda in Yoruba land ọ̀nà wo don't rely àti sọ pé Tinubu cannot do anything torí inú ẹ̀ ń dùn bí ayé Yorùbá ṣe ń wó báyé Yorùbá ṣe ń wó yẹ ó ní nínú wọn dùn sí torí ńgbà tẹ́lẹ̀ ṣe máa tún máa dé a rọrùn fún wọn látàbá ti lè dá owó síta everybody máa embrace that money bó wá tẹ̀jẹ́ pé láàrin ọ̀sẹ̀ kan wọ́n á gbádùn ọ̀sẹ̀ kan wọ́n á jìyà ọdún mẹ́rin again wọ́n á jìyà ọdún mẹ́jọ again that is system you are see them using that is why you will have a bad governor bad senator bad rep chairman commissioner ambassador every goddamn thing they are enemy of Yoruba please embrace that London rally and God will honor you God bless you.